wọ́n ní kí n lọ pọn omi wá. Mo kàn mọ̀ pé mo dédìí kànga, mi mọ̀ gbà tí mo bára mi nínú omi. Mi ò mọ kankan, ṣùgbọ́n nígbà tí ìyá tó bí mi lọ́mọ Ọlọ́run ti wá mi káàkiri, ó lọ sílé wòlíì, ó lọ sọ́dọ̀ àwọn àfáà, ó lọ sílé ọlọ́sùn, oníbẹ̀ ni wọ́n sọ pé mi ò sọnù, ṣùgbọ́n mo wà ní abẹ́ ààbò ọjọ́ 7. 7 days. Bẹ́ẹ̀ni. Tí ìyá tó bí mi lọ́mọ ṣe sọ fún mi wípé ó ní gbogbo orí mi nìkan ni èèyàn, ó ní gbogbo ara mi báyìí, ó ní ẹja mi. Orí yèyé mi ọ̀tún ṣẹ̀gẹ̀sì olóòyè ayùn, àwẹ̀dẹ kó tó wẹ mọ́, òun wọ́n yẹrin kówó sí ilé olúwẹ̀rí kì í gbóná, bẹ́ẹ̀ ni ọ̀dẹ̀dẹ̀ olúwẹ̀rí kì í yorùkú. Yèyé mi máa ń fún èèyàn ní ọmọ fẹ́ni tó bá nígbàgbọ́ ní ọ̀dọ̀ ẹni. Yèyé mi ní agbára nítorí pé yèyé mi kì í bínú. Tí yèyé mi bá bínú, nǹkan tí ò fẹ́ kó ṣẹlẹ̀ àṣẹlẹ̀. Ìwé odò jẹ́ wípé ìtumọ̀ wípé bóyá ẹni tí ọwọ́ ayé bá wà lára rẹ̀. Ẹni tó wáyé bá wúwẹ̀ lára. Ẹni tí ọwọ́ ayé bá wà lára rẹ̀ tó ti sáré káàkiri, bóyá ó ti sáré lọ sílé babaláwo ni, ilé wòlíì ni, ilé àfáà ni. Àwa nígbàgbọ́ pé tó bá dé ọ̀dọ̀ ìyá mi alágbolódò, nítorí pé alágbolódò la mọ̀ pé. Ṣùgbọ́n gbà tó ń padà bọ̀, ó pàdé Ọ̀rúnmìlà lójú ọ̀nà. Ó ní ìjẹ̀ṣẹ́ lè bòmí láṣìírí, la fi sọ pé Ọ̀rúnmìlà ló láṣìírí jù. Àwọn ọkùnrin lè bọ́ o. Tán máa mú gẹ́gẹ́ bí iṣẹ́. Bẹ́ẹ̀ ni, ọkùnrin tó bá ti jẹ́ wípé a máa ń pe kankan nínú omi ní pé ọkàn nínú omi. Nítorí pé nígbà tí èmi lọ ìrìnàjò ọjọ́ 7 yẹn, ó ní mo fi máa ṣírí omi. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹlẹ́gbẹ́ mi á ní ọkọ ọ̀run, kò dẹ̀ tí ìyá ọkọ ọ̀run rẹ̀. Nítorí pé wọ́n ní ẹgbẹ́ ayé àbùfún, ayé ẹgbẹ́ ọ̀run àbùfún tọ̀run. Bí tayé ṣe wà náà tọ̀run ṣe wà. Tí kò bá tí ìyá ọkọ ọ̀run kúrò ní ẹ̀yẹ, ọkọ ọ̀run tó wà nínú omi ló máa bá lájọṣepọ̀ tí wọ́n bá lọ́ọ́ fà á, tí wọ́n bá lọ́ọ́ fà ya. Bóyá tí tọkọ ọ̀run tó wà nínú omi, tí tayé yẹn tó bá ti lè fọwọ́, tí ìgbà yẹn bá ti lè yá mọ́ ọkọ ọ̀run lọ́wọ́, ọmọbìnrin yẹn máa kú kọ́lọ̀ ra ẹfun. Bẹ́ẹ̀ ni. Nítorí pé nígbà tí ọ̀nà dímọ́ kátápà nínú omi, tí wọ́n rò pé ọ̀nà ti dímọ́ rárá, tí kò sí nǹkan kan mọ́. Elédùmarè sọ̀kalẹ̀, ó ní wọ kátápà, ó ní kọ́ ọ̀lọ́ ra ẹfun, ó ní ẹfun 3, ó ní dorí ẹ̀kodò ní ọ̀nà 3, ó ní kó mú oyin 3, ó ní kọ́ ọ̀lọ́ ra oyin 3 lọ́dọ̀ àwọn abiyamọ 3, ó ní kó fi sórí ẹfun yẹn. Kó a mọ̀ sọ pé ẹfun ní bójú oṣùn jẹ́, gbogbo ẹnikẹ́ni tó ní kí n mọ̀ rí ọ̀nà àbáyọ, ẹfun àti oṣùn kọ́lọ́mọ bá mi gba ìrìnàjò wọn jẹ́.